kápò bẹ lọ àwọlẹ̀ fọlọ̀ torí pé ọ yẹ pé ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nu táwọn mùsùlùmí ṣe ń gbà mí bẹ ẹ rí i pé bá fẹ́ léèyàn dá léèyàn kò fèsì rẹ̀ láwò fèsì táwa wá rí i pé lọ́ dáa jù lára yẹn àwa fi gbolẹ̀ fẹ́ ni ó ní wa ẹja àfikín tí wọ́n lọ́ dáa jù lára wa náà ká fi gbolẹ̀ fọlọ̀ káwa yẹpẹrẹ ara wa ń bẹ àdúrà lẹ tọrọ bá tọ fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ ọba tó tóbi kú àfi tí gbọ̀rú rí bá dé tó ẹ pa àìsàn ló gbé e débẹ̀ ẹni tí ò lálàáfíà ṣe tó ẹ pé kọ̀ndíṣàn rẹ̀ bó ṣe gbà nìyẹn Ọlọ́run ti rí i pé bó ṣe rí nù àmọ́ ọ̀tọ̀ lálàáfíà ọ̀hún wá ń ṣe bí ẹni ó tó tán wájú Ọlọ́run ò tí ì ṣe tán tó gbà ń tàn. bá tí àwọn ajókòó tó yí kùsùn sí àná tó fẹ̀yìntì ń kọ́ kó sì máa fa tẹ̀sùbà. ó dìtà mí pẹ̀lú àníyàn àmọ́ èyí tó dára jù wọ́n fẹ́ ká yẹpẹrẹ ara wa ńgbà tá a bá fẹ́ bẹ̀ lọ ká dẹ̀ jẹ́ kí ọkàn wa kó papọ̀ ọ̀rọ̀ ẹni tọ́kàn rẹ̀ ọ̀pápọ̀ nú àdúrà ó dàbí ẹni tó ń hìtì omi pẹ̀lú hítà jíìdì hítà yẹn wá kan sọ́kẹ̀tì ẹ̀rí pómi rẹ̀ tí ń hìtì tó bá padà lọ bá tútù ní ọ̀padà báńkà rẹ̀ ẹ̀mí wa gbọ́dọ̀ so mọ́lọ̀ tá a fẹ́ bẹ̀ ká dẹ̀ wá jẹ́ kó jẹ́ pé kí ni o káwa máa darí káwa yẹpẹrẹ ara wa pé àní nǹkan kan ìyẹn là ń pè lórígun àdúrà. orígun àdúrà ẹlẹ́ẹ̀kejì bàbá. ẹlẹ́ẹ̀kejì tí jẹ́ ìyá àdúrà. ìyá àdúrà. òun náà ni àsídíkù wa sọ́dàkọ̀. àsídíkù wa sọ́dàkọ̀. má dín dìkudì ọlọ́run ní gbàǹgbàkúgbà. ẹlòmíì ń bẹ ọ̀nà tó ń fi ń bẹ lọ́n òun gan aṣọ tó wò mọ́ oúnjẹ tó ń jẹ ò mọ́ ìrìn rẹ̀ ò mọ́ iná rẹ̀ ò mọ́ ètè ń bẹ lọ́n sí gan tí ò mọ́ náà ni. tí ó bá ti lódodo nú sọ́dọ̀ ọlọ́run àdúrà kò lè gbà kódà bó bá gbà gan ọ̀dọ̀ ọlọ́run kéèyàn ti gbà àṣetán lọ́fẹ́ fún ọ ní tọ́fẹ́ fún. ẹlẹ́ẹ̀kejì ń bẹ wá ní wà sọ̀dàkọ́tì àtọrẹ àánú alukurani lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń fẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run nínú tí wọn náà ń fẹ́ lómi bọ́ ọ bá rí jẹ fẹ́ni tí ò rí jẹ bọ́ ọ bá rí wọ̀ fẹ́ni tí ò rí wọ̀ bọ́ ọ bá rí mu fẹ́ni tí ò rí mu ṣàánú ẹni òjùlọ bọ́ ọ bá ti lè tọrẹ ètò ọ̀padà expect yóò padà wá jálùwọ́ náà torí pé o ti fẹ́ ni wọ́ jùlọ ẹni ọ wá jùwọ́ náà lọ tí ìjọ náà yóò fún ọ náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń ṣàdúrà àwọn èsì sàrà bí àdúrà bá pọ̀ tí ò bá nítọrẹ àánú nú àdúrà lè má tètè gbà. ìtàn kan bẹ láyé Ànábì Suleiman ẹrú kan ó wá kí Suleiman àgbàlagbà ni wọ́n wá rámẹ̀ sí pé bàbá wọn jáde láyé ìjọ náà torí màláìka kú ti dọ́dọ̀ Suleiman wa dọ́gbọ́n rìlíìsì bàbá ń pé ẹ máa lọ ilé kó má lòun ló ń poison. kó má dákẹ́ sí àyín. ìgbà tí bàbá wọn máa lọ lọ́nà wa pàdé ń bára kan ń bára ń bá ní bàbá ṣàánú mi mò ń ní tí ń jẹ bàbá yẹn wá wo gbogbo àpò rẹ̀ bàbá yẹn náà mú nǹkan kan dání jọ náà fúnra bàbá ń lọ wá pé ẹni ń pé sóò lè tẹ̀lé mi délé tá a bá yẹ délé ń rìn nǹkan fún ọ ilé tí wọ́n máa lọ báyìí bàbá yẹn bá pàdé ẹni tó ń bá kó ẹran rẹ̀ bọ̀ tó ń dẹran rẹ̀ lọ ọba wò pé kí wọ́n máa wulẹ̀ dààmú ń bára mọ́ ọba mú didi ẹran kan ọba bú ń bára yẹn sẹ́mo kó dídí ń bára téèyàn retí 10 naira 20 naira téèyàn fún lódìdí ẹran òun bá bẹ̀rẹ̀ sí ṣàdúrà pé àdánwò ò gbọdọ̀ kan àbáyìí ẹ̀mí rẹ̀ ò gbọdọ̀ kúrú wàhálà ò gbọdọ̀ ṣe ìgbà tí inú olówó yẹn dùn ó tún fún lẹ́ran kan sí bàbá yẹn tó bá ń bára tún bẹ̀rẹ̀ àdúrà ó tún inú rẹ̀ tó dùn ó tún fún lẹ́yọ̀ kan sí wàá dòdìdí ẹran mẹ́ta wọ́n wá retí pé bàbá yẹn ó jáde láyé ńjọ́ náà wọn ò gbọ́njọ́ kìíní wọn ò gbọ́njọ́ kejì wọn ò gbọ́njọ́ kẹta Suleiman wa lọ sálámù ọba pẹ̀lú àlàáfíà kò lè bí mọ́ pé kí ni ń ṣẹlẹ̀ ìgbọ́ wa délé tó ṣe istihara Ọlọ́run ní bí léèrè pé kí ló ṣẹlẹ̀ ń jẹ̀ta ti ń lọlé Ọlọ́run orí nǹkan kan ju pé nìkan tọrọ lọ́dọ̀ ọgbà tó ń dẹ̀rí pàdúrà rẹ̀ kó ń bùn lẹ́ran mẹ́ta Ọlọ́run ní látara àdúrà tí bẹ́ẹ̀ nìyẹn ṣe fún ọ ìjẹta yẹn lọ́yọ̀ okú ò láyé àmẹ́mi Ọlọ́run fẹ́ràn kọ̀ọ̀kan dọ́dún mẹ́wàá ọlọ́gbọ̀n ọdún sí láyé Allahu akbar láàfin mọ̀ pé àdúrà ṣíṣe ọkọjá nǹkan téèyàn máa fúyẹ́ o gbọ́dọ̀ ní sádàkà nú ọgbọ́dọ̀ ní sádàkà nú ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìyẹn nìyẹn èyí tó tẹ̀lé èyí tó wá tẹ̀lé náà ní àsìkò àkókò pọ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n búlẹ̀ fàdúà àmọ́ èyí tó lágbára jù nínú àkókò tá a bẹ lọ́n ó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ọ̀rọ̀ pọ̀ tó yẹ pé babaláka yẹn yọ gbà táìm àmọ́ wọ́n bu àwọn àkókò kan nínú tí wọ́n bù ní bí òru Lailatul Qadr tá a máa wá ní Ramadan wọ́n gbà pàdó àmọ́ gbà nù ẹ̀ kádàrá máa yí padà nínú tí wọ́n bù ní bí ọjọ́ jimá tába kí jimá tálẹ́yà lásàrì sí Magrib wọ́n gbà pàdó àmọ́ gbà pàápàá jùlọ láàrin òru gànjọ́ bí aago mẹ́ta wálẹ̀ yẹn àdìsí kan wá pé Ọlọ́run fúnra rẹ̀ yóò sọ̀kalẹ̀ sí sámà alákọ̀ọ́kọ́ yóò máa ní ta ni ń wówó ta ni ń wọ́lá ta ni ń wámọ̀ ta ni ń wá làáfíà ta ni ń wá gbéga ẹjẹ́ máa ṣe fún yín èyí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ọ̀jọ̀gbọ́n kan nú ẹlẹ́kọ̀ọ́ kan ọlẹ́ni ọba fẹ́ sún wájú ó ní kó má sùn lásòjù ọlẹ́ni tó bá ti sùn jù kò ní ríbi sún wájú má sùn lásòjù tí ń wí fún wa yìí náà kìí ṣe pé máa ṣeré kọ́ máa bọ́lọ̀ rẹ sọ̀rọ̀ lóru bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ẹ worun orí wa bẹ́ẹ̀ bá farun orí òru ní sábà yọ padà ẹ̀ bá láàárọ̀ ni bẹ́ẹ̀ bá gbé èékánná òru ní ọ̀yọ́ ẹ̀ bá láàárọ̀ ni bẹ́ẹ̀ bá gbé àgbàdo òru ní ọ̀yọ́ ọ̀nà ẹ̀ jí bá láàárọ̀ ni báàrẹ̀ ń bá ń ṣèyàn bí ọba lékún òru ní lékún báàrọ̀ ọba lọlẹ̀ òru náà ní ọlọlẹ̀ lẹ́nu adúpẹ́ ó yàtọ̀ sí tànà ní ló fi jẹ́ pé òru lágbára púpọ̀ ẹni ọba fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run àwọn àpá kan wá ní kò tiẹ̀ wọ́n ní yasalu ma fi samawati wa ma fil ard kulla yawmin wa fi shak
ọbẹ̀ ayé ala rabbikuma tukazziban bọ́ọ̀ bá wá ara yẹ lómi bẹ bá a ṣe lóru dáa tún ọlọ́run fi rẹ lómi lọ́rùn ọ̀wá sígbà tó ọ̀pọ̀ ọlọ́run tọ́lọ́run ọmọ aṣọ láàrẹ̀ àmọ́ àwọn àṣọ kan bẹ tó tún specialize pé bàbá pè é lásìkò yìí kò wọ́n máa dá wa lọ́rùn. Allahu akbar. àlàyé lórí àdúrà là ń ṣe látàárọ̀ ìwọ tádùá tiẹ̀ náà ò tí ì gbà ó yẹ kó ti rí nǹkan kan àbí méjì mú tó ń dínà àdúrà mọ́ ẹ lọ́wọ́. bàbá wa ni wọ́n ti yànnà náà fún wa yẹn. bàbá ẹ dákun torí Ọlọ́run ìbéèrè tí màá tún tì sí yín sìn òun náà ni ìbéèrè tuntun máa ń dá wàhálà alẹ́ láàrin àwọn àfà àbí kí n sọ pé láàrin àwọn àfà. ẹ dákun gẹ́gẹ́ bí inú oṣù tá a wà yìí December ó ti fẹ́ tán báyìí a wá rí pé àwọn àfà kọ̀ọ̀kan wọ́n máa ń gbé àdúrà kalẹ̀ lóru 31st December mọ́júmọ́ 1st January. ẹ dákun kí lẹ lè bá sọ sílẹ̀ ṣé tí wọ́n ṣe dáa ní kó máa ṣe lọ àbí ò dáa ká fi lẹ̀. lórí àárín yẹn ẹ̀rí ọbẹ̀ jẹmọ́ ọ̀rọ̀ tí a fẹ́ tírìtì ń jò ní. bẹ́ẹ̀ni. èyí tí oòrùn ń yí lára ọjọ́ ayé wọ́n fi kọdún èyí tó ṣùpá ń yí lára ọdún ayé wọ́n fi kọdún. Ọlọ́run sọ pé walladhi ja'ala shamsa diya'a wal qamara nuran lita'lamu adada sinina wal hisaba. èyí tá ń kà from January to December yíyí oòrùn ni tó yípo tí ń jẹ́ nǹkan bíi 366 days ní ó bí odidi ọdún kan fún wa ń bẹ̀. àwọn àáfàá lọ lárẹ̀ tí wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lárẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé àwa mùsùlùmí wá di ti yí tó ṣùpá ń yí tiwa máa jẹ́ 355 ẹni tiwa máa sábà kú sí bọ́bá wá fẹ́ pọ́dún mẹ́rin yóò lọ bàṣítì wàlkẹ́bís yóò tún ní bí ó ṣe yí ṣùgbọ́n pa pé ká ṣàdúà èyí òun kò sígbà béèyàn bẹ́lọ̀n téèyàn ò lè bẹ́lọ̀n. ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá wo èyí pé ọdún tí wọ́n ń wí yìí a lè má fi gbogbo ọba lọ́wọ́ fi gbogbo ara gba 100% ọ wàá gbà pé gbogbo ayé ò yí padà lẹ́ẹ̀kan náà gbogbo kàlẹ́ndà anú ilé rẹ̀ tí wọ́n sì ń yí padà ètò ìjọba àlùtò ńlò wọn ò yí padà ètò ìjọba ayé nínú ọdún tó kárí ayé èyí ń jẹ́ kàn bẹ́ẹ̀ tẹ mọ gbogbo àwọn kọ́ńtínẹ̀tì ta ní Amẹ́ríkà ó yìí Yúróòpù ó yìí tẹ mọ Saudi ó yìí wọ́n gbà pa bọ́ọ̀bù mi bó tiẹ̀ jẹ́ pé tiwa kọ́ níyan yẹn bá ṣe gbà àmọ́ ń pe eléyìí mẹ́ẹ̀ bá bẹ lọ́n kò sí tó burú bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi ó lè ta kó tiẹ̀ kò sí gbà ta torí pé bó ṣe rí ohun tí ń jọ ń tọ́ kọjú sẹ́nìkan ìhà ní ọkọ̀ sẹ́lòmí lápèjúwe níṣẹ́ ni wọ́n bí lónìí níṣẹ́ lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ yìí bọ́ bá dìde dé báyìí lẹ́ẹ̀mí ló wọ́n máa sọ pé nǹkan ọdún kan bọ́ bá tún yípo yóò lò ń dọdún méjì ó fi hàn pé gbogbo kíní tí ń jọ́dún lọ́dọ̀ ẹnìkan ó lè má jẹ́ lọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n bá bẹ́ lọ ara àwọn kan wa kọ́ àwọn ọmọjọ wa láwọn fẹ́ ṣe ẹ̀kọ́ fún wa láàrin from bẹ́ẹ̀ 25 to 1 wa láwọn fẹ́ dé wọn mọ́bì kan wọ́n mọ̀ lè lọ ọbì kan èyí tẹ́ ẹ ṣe ń sáà náà bí déyàn mọ́bì kan lásìkò bẹ́ẹ̀ sáré rí fún un àmọ́ a lè ṣe pé mímbà bíi sádánlẹ́sẹ̀rì pé káfí lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ àgbàlá dátà ní àbàdà bẹ́ẹ̀ náà lẹni tó wò pé mùsùlùmí làwọn náà kàkà táwọn èèyàn yóò máa fi yà lọ bòmí ẹja sànù wọn kábẹ́ lọ torí pé ọdún lẹ́lòmí ọmọ àkì lórí ire rẹ̀ ọdún ni ó sì jórí ibú fẹ́lòmí àwa tọrọ pé tó ìjọ ọlọ́ndẹ̀ ní àti ulawa àti rasula wa ulul amri minkum inú àwọn ulul amri gómìnà wa inú ulul amri ní pírẹsidẹ́ǹtì wa bá a fẹ́ bá a pọ̀ inú tíjọba wa ń lò nìyẹn ìtìjọba bá dẹ̀ láwọn ń lò náà á wà á ṣe bí ò tiẹ̀ dọ́kàn tán yányán àgbà kíláàsì lórí ẹ̀ kábẹ́ lọ́hùn lórí pé a tún fẹ́ bọ́ síbòmí o wọ́n tó bá lọ ta 100% kò ní lò gbogbo ìnáwó tó bá fẹ́ ṣe má fi dé tiwọn sí bọ́ bá bímọ bọ́ bá fẹ́ pa àwọn èèyàn ò gbọ́dọ̀ fi sí bọ́ bá fẹ́ ṣèyàwó ò gbọ́dọ̀ fi sí mẹ́bàá sì lọ́jọ́ wo lọ wà ò gbọ́dọ̀ dákọ pé Monday lónìí Tuesday lónìí ò gbọ́dọ̀ wí lẹ́nu rẹ̀ bọ́ bá wá rí